ẹ̀yin orílẹ̀-èdè gbogbo, ẹ̀yin ènìyàn gbogbo, nítorí tí ìṣeun àánú rẹ̀ pọ̀ sí wa àti òtítọ́ Olúwa dúró láéláé. Ẹ̀yin Olúwa, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ipá ńlá tó borí ipá, agbára tó ju agbára lọ, ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan, ìyá agbó ìyá àjò ọkùnrin ogun, ọba tó fi orí ọ̀fẹ́ àti àánú gbà wá láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu FM lónìí. Tìrẹ ni ọlá, tìrẹ ni ògo, tìrẹ ni gbogbo agbára. Ọlá ńlá àti ipá jẹ́ tìrẹ, nítorí tí ìwọ wà ní ọ̀run, ìwọ ń ṣe ohun tí ó ń wọ̀ ọ́. A gbé ọ̀gá Ọlọ́run wa fún orí ọ̀fẹ́ tẹ́ fún wa lónìí láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu FM. Pẹ̀lú ọ̀rọ̀ ìbákan náà ni mò ń kí gbogbo wa níbikíbi tá a ti ń gbọ́ wa, káàbọ̀ sórí ètò Ohun Àwọn Kerubu FM. Àsìkò wẹ́líwẹ́lí òjò ìní ó lágbára, òjò náà yóò tù wá lára lórúkọ Jésù. Kò ní já sí ìnira fún wa, kò ní já sí àìsàn fún wa, kò ní já sí àjàkálẹ̀ àrùn fún wa, kò ní já sí ikú fún wa ní orúkọ ti Jésù Kristi. A sì ń dúpẹ́ lọ gbogbo ìjọ Ọlọ́run alààyè, gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò fún ìtẹ̀síwájú ètò yìí, gbogbo yín pápátá là ń dúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù. Àánú Ọlọ́run ọ̀gá ògo yóò jùmọ̀ wà pẹ̀lú gbogbo wa. Ọfà ikú, ọfà ẹ̀sàn kò ní ba ẹnikẹ́ni ní orúkọ ti Jésù Kristi. Ètò Ohun Àwọn Kerubu FM dé lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídìrè ní ìlú Abẹ́òkúta, gẹ́gẹ́ bí Ọlọ́run ti máa ń lò wá ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ fún iṣẹ́ mímọ́ rẹ̀. Mo kí ń káàbọ̀, mo kí ń tìyìtìyì, mo kí ń tẹ̀yẹtẹ̀yẹ, mo kí ń tògótògó, mo kí ń pẹ̀lú agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Lórúkọ Jésù olùgbàlà, àánú Ọlọ́run yóò ṣògo lórí ìtẹ́ ìdájọ́ ayé wa. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹ tún ọ̀nà Olúwa ṣe. Ẹ kú àtàárọ̀ o, ẹ káàbọ̀ sórí ètò tòní. Lórí ètò tòní a ó tutù yẹbẹyẹbẹ àwòrán míì tó ń lọ nínú ìjọ Ọlọ́run la tún fẹ́ gbé yẹ̀wò. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ìjọ Ọlọ́run tá a gbọ́dọ̀ máa gbé yẹ̀wò, tá a bá kí ń gbé yẹ̀wò kò dára tó bẹ́ẹ̀. Mo ń lọ chọ́ọ̀chì, àwọn kankan wà tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ tó yẹ ká máa gbé yẹ̀wò gẹ́gẹ́ bí onígbàgbọ́. Àwọn nǹkan yẹn la tún fẹ́ gbé yẹ̀wò lórí ètò tòní. Ẹ jẹ́ kí n mú orin ẹ̀mí wá sétí ìgbọ́yín. Tá a bá ti wá kán lu agbami ètò lónísànsàn, a ṣojú èpò sílẹ̀ fún gbogbo àwa tá a bá fẹ́ pè wọlé láti dá sọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ Ọlọ́run lórí ètò Ohun Àwọn Kerubu FM tòní. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ kú àtàárọ̀, mo kí yín lórúkọ Jésù Kristi. Bá a ti ń ṣiṣẹ́ ká lè rí ìgbàlà níkẹyìn náà ni mò ń kí wa káàbọ̀ padà sórí ètò yìí lẹ́ẹ̀kan sí. Bàbá wa tí wọ́n jẹ́ àlejò pàtàkì lórí ètò tòní, wọ́n ti wà nínú ilé pẹ̀lú wa. Ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè ni wọ́n ní Ọlọ́run tún fẹ́ lò láti ṣí wa létí ẹ̀mí lórí ètò tòní. Wọ́n jẹ́ ọ̀kan lára àwọn àgbà, àwọn sì jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run láti agbo mímọ́ Sacred Cherubim and Seraphim Church Mobolọ́run Dúró Parish Òkè Ìgbàlà tó wà ní Aṣẹ́góńgó ní Adígbẹ́ ní Abẹ́òkúta tí a wà yìí. Mo ń sọ̀rọ̀ nípa Most Special Apostle Iseoluwa Teledalase tí gbogbo èèyàn mọ̀ sí bàbá aládùúrà. Àwọn ni àlejò wa. Bàbá ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kúlé olóòtú. Káàbọ̀, ó tún jẹ́ mẹ́ta. Ọlọ́run náà ni. Ẹ bá wa kí àwọn ènìyàn wa nílé. Mo kí gbogbo wa lórúkọ Jésù pé yóò dára fún wa. Àmín. Gbogbo àwa aráalé, mo gbàdúrà fún wa lórúkọ Jésù pé yóò dára fún wa. Àmín. Ìmọ́lẹ̀ Kristi yóò máa tàn sọ́kàn wa. Àmín.
ẹ̀mí àti mọ Kristi dé òpin Ọlọ́run á fi fún wa. àmín Ẹ̀mí tí ọ̀rọ̀ Ọlọ́run yóò fi so èso tó dára ní ọkàn wa, tí ó fi máa so èso sí ìrònú pìwàdà àti sí ìyà nípẹ̀kun, Ọlọ́run á fi fún wa. àmín Ojú ò ní tì wá, àmín a ó jèrè ìjọba ọ̀run. àmín Àkókò yìí k'Ọlọ́run kó tù wá lára. àmín Lákòókò yìí k'Ọlọ́run kó tù wá lára. àmín Ọlọ́run yóò gbà pẹ̀lú wa. àmín Ojú ò ní tì wá. àmín Jésù Olúwa wa. àmín. Ẹ kú ilé o gbogbo ẹ ará káàbọ̀ ilé. ẹ káàbọ̀. ìdílé ńkọ́ ń bẹ̀? Àlàáfíà ni. ìjọ Ọlọ́run ńkọ́? ṣe mo Àlàáfíà ni. mo ń béèrè mọ́tò lẹ́ẹ̀kan mọ́mí ni kí n má béèrè mọ́tò Bẹ́ẹ̀ ni. nípa ìdílé ni kí n béèrè. adúpẹ́ Bẹ́ẹ̀ ni. adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Yes sir. bàbá wa Yes sir. ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ẹ jẹ́ ká mú nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń lọ nínú ìjọ Ọlọ́run wa. ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ní alẹ́ sátidé ọkọ àti ìyàwó ìyẹn alàgbà ìjọ àtolórí ìyàwó alàgbà wọn ní gbólóhùn asọ̀ nínú ilé. nígbà tán ní gbólóhùn asọ̀ yìí nínú ilé ní alẹ́ ọjọ́ sátidé, ìyàwó alàgbà òun gbéra láàárọ̀ ọjọ́ Sunday ó lọ sọ́dọ̀ àwọn ìdílé tiẹ̀ ó lọ fẹjọ́ sùn. nígbà táwọn ìdílé ìyàwó alàgbà pẹ̀lú ìyàwó alàgbà tó máa padà sí ilé ní ọ̀dọ̀ alàgbà níjọ́ Sunday, wọ́n bá wọn ti ń ṣèsìn lọ́wọ́, wọ́n da ìsìn rú, wọ́n ṣe àwọn ọmọ ìjọ léṣe. bá a ti ń sọ̀rọ̀ yìí díẹ̀ nínú àwọn ọmọ ìjọ wọ́n sì wà ní ilé ìwòsàn. ọ̀rọ̀ yìí ti wà lọ́dọ̀ àwọn agbófinró ní sáìdì Ṣàngó lọ́hùn tí wọ́n ń ṣe àmójútó sí ọ̀rọ̀ wọn lọ́wọ́lọ́wọ́. bàbá wa gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Ọlọ́run, ìbéèrè àkọ́kọ́ rèé, kí ni ojú ìwòye yín sírú ìṣẹ̀lẹ̀ báyìí? Olóòtú, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. àmín. Ṣẹ́rí tá bá ń sọ̀rọ̀ nípa ìdílé àti ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀, ohun àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ náà ni pé kí ni ìfẹ́ Ọlọ́run gan kí ìdílé tó bẹ̀rẹ̀. Kí ni ìfẹ́ Ọlọ́run kí ìdílé tó bẹ̀rẹ̀. kí ni ìfẹ́ Ọlọ́run. Dẹ̀ nígbà tó tún wá bẹ̀rẹ̀ yẹn, tá bá fẹ́ sọ̀rọ̀ nípa pé ìdílé ọkọ wà àti ìyàwó wà, ọ̀rọ̀ tá à ń sọ yìí a gbọ́dọ̀ lọ wo kí ni background àwọn méjèèjì. We need to dig deeper into their background, both parties, the husband and the wife. Yes. Báwo ni ìdílé wọn ṣe rí? Nígbà tó fẹ́ bẹ̀rẹ̀, ṣé Ọlọ́run mọ̀ nípa ètò ìdílé yẹn? Ṣé obìnrin yẹn mọ orin kọ náà ṣe fẹ́ra ni? Ṣé alàgbà yẹn máa ń rí náà ṣe fẹ́ra ni? Torí tá bá ṣàkíyèsí sà, nígbà tí Ábúráhámù fi àṣẹ fún ìránṣẹ́ ilé rẹ̀ kó lọ fẹ́yàwó fún Ísákì, ìránṣẹ́ yẹn sọ pé Olúwa Ọlọ́run Ábúráhámù bàbá mi, ṣe ọ̀nà mi ní rere lónìí. Ó wá sọ àwọn condition kan pé obìnrin tí n bá kọ́kọ́ rí tó bá ṣe báyìí tó bá ṣe báyìí tó bá ṣe báyìí, nínú àwọn qualities tẹ́ni yẹn sọ kò sí ọ̀rọ̀ ẹwà níbẹ̀. kò sẹ́wà níbẹ̀, kò dẹ̀ sí wà gan bẹ̀. bẹ́ẹ̀ ni ìwà ló wà ń bẹ̀. ìwà wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni Ó dà, ẹ jẹ́ nígbà ká wò. tí ó dẹ̀ máa dé, àwọn nǹkan tí ẹni yẹn gbàdúrà sí náà ló ṣẹlẹ̀. Ó dẹ̀ bọ́ sí rẹ́gí. Tá bá wá tún wá ṣàkíyèsí sà, ká wá tún lọ sí ìgbésí ayé bàbá wa Jákọ́bù. Ẹwà làwọn fẹ́, n tó dá wàhálà lẹ́ nìyẹn. Kì í ṣe ìfẹ́ Ọlọ́run ní ti Ísákì àti Rèbékà, ṣùgbọ́n ti Rachel yẹn ìfẹ́ Jákọ́bù, ìfẹ́ ojú ni ò ṣe fẹ́ràn Líà. Wọ́n á ní Ọlọ́run sì gbóhùn Líà, ó sì Líà nínú, ṣùgbọ́n Ọlọ́run ṣe inú Rákẹ́lì. Torí pé ìdílé yẹn kì í ṣe ntọ́lọ́run fẹ́ nìyẹn. So tá bá ń sọ̀rọ̀ nípa irú nǹkan báyìí sà, báwo ni ìdílé àwọn méjèèjì ṣe rí? Àkọ́kọ́ sáwọn méjèèjì tí ẹ̀kọ́ mọ tán ń pè ní ẹ̀kọ́ nípa ìdílé, pàápàá jùlọ ní láti mú ọ̀rọ̀ Ọlọ́run ká fi tì í lẹ́yìn. Ṣé ọmọ tó ń jẹ́ ìdílé? Ṣé alàgbà tá à ń sọ yìí, ṣé òun àtobìnrin ìrìn ìbọn ṣe yẹ kán rìn? Ṣé wọ́n jọ gbàyọ̀ǹda lọ́dọ̀ àwọn òbí méjèèjì? ṣé inú àwọn òbí méjì yọ pé wọ́n fẹ́ra wọn? Bẹ́ẹ̀ ni, irú condition wo náà fi fẹ́ra? Now sir, ẹ̀tọ́ ni pé kọ́kọ àtìyàwó ní alẹ́ ní gbólóhùn asọ̀, a tún parí ẹ̀. So tó bá ti wá lè mú pé ọkọ àtìyàwó wọ́n jọ ní gbólóhùn asọ̀, ìyàwó wá gba ilé wọn lọ, wọ́n lọ kó àwọn jàǹdùkú wá, ìyẹn ti fi hàn wá pé èyí ti fi hàn wá irú ibi tóbìnrin yẹn ti jáde. Ó dẹ̀ tún fi hàn wá náà irú ẹni tí alàgbà yẹn náà jẹ́. Tí ó bá jẹ́ pé wọ́n jọ rìn ní bó ṣe yẹ kán rìn tí ìfẹ́ Ọlọ́run wà níbẹ̀, wọ́n máa láwọn tán ní tìjú tán lè fẹjú ara wọn sùn. Torí pé a gbé ìpìlẹ̀ wọn lé ọ̀rọ̀ Ọlọ́run, àwọn ẹbí méjèèjì bá wọn dá sí. Ṣùgbọ́n irú nǹkan báyìí ó lè jẹ́ ẹwà
ó lè jẹ́ ìwà tábàdà wa wáyé ọkùnrin tá à ń sọ yẹn pé olórí ìjọ yẹn ó ṣeé ṣe kó jẹ́ni tó máa ń lùyàn ó ṣeé ṣe kó jẹ́ni tó yẹ pé ó wà aggressive ó lè lẹ́yìn tó jẹ́ kó ní anger issue ó lè jẹ́ni tó ní hot temper ó lè jẹ́ni tó yẹ pé kò ní sùúrù tàbí ìpamọ́ra tàbá tún wá wo ayé obìnrin yẹn náà ó lè jẹ́ni tó wà lousy bóyá tán bá sọ̀rọ̀ kan òun lè sọ mẹ́jọ bẹ́ẹ̀ ni ẹ̀dá wọn pé nígbà kan nígbà táwọn bàbá wa àwọn ìyá wa wọ́n máa ń wọlé tàbá fẹ́ níyàwó tàbá fẹ́ lọ́kọ wọn á rán yàn lọ síbẹ̀ ìfà nígbà yẹn gan láyé náà ló pọ̀ jù ọkọ mi gan kì í mọ ìyàwó tó fẹ́ fẹ́ tó máa fi di ọjọ́ tí wọ́n máa mú ìyàwó ẹ̀ wá bá so ó yà mí lẹ́nu pé láyé ìgbà yẹn àwọn ìdílé dẹ̀ ń dúró ń tẹ̀síwájú ń dúró dẹ̀ tó tún wá ṣe pàtàkì jù ń bẹ̀ ni pé ọ̀pọ̀ àwa ìránṣẹ́ Ọlọ́run àkọ́ ẹ̀kọ́ rárá nípa tó ń jẹ́ ìgbéyàwó tó tún wá ń fà á tí ọ̀rọ̀ fi rí bẹ́ẹ̀ nìyẹn tó fi rí bẹ́ẹ̀ nìyẹn kò sí tá à ń pè ní ẹ̀kọ́ nípa ìgbéyàwó nínú Kristi sọ Ọlọ́run á ràn wá lọ́wọ́ àmín ohun tó ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ nìyẹn lẹ́yìn tẹ́ bá wá wò ó ṣàṣà Amos 3:3 ó ní can two work together except they agree. So èèyàn méjì ò lè rìn papọ̀ láì bá ṣe pé wọ́n fìmọ̀ wọn ṣọ̀kan. So onírúurú nǹkan báyìí a rí i pé àwọn méjèèjì ti ní nǹkan kan tó yàtọ̀ sí ara wọn. Aim and objective àwọn méjèèjì kò papọ̀. Ó ní ò jẹ́ kí ìfaradà lè wà. èròǹgbà wọn ò ṣọ̀kan. kò ṣọ̀kan. Olówó àfàdé bíi pé ọkọ àtìyàwó ní gbólóhùn aṣọ àwa ló ń kó àwọn jàǹdùkú wá tó bá yẹ pé jàǹdùkú náà wà nínú ládùn àwọn ọmọ náà ń kọ́ wọ́n bá da ìjọ Ọlọ́run rú tán wọ́n á wò àwọn ọmọ ìjọ wọ́n wà ní ilé ìwòsàn so tábà sì sọ́ra ọlọ́mọdé ayé kò ṣe dáadáa àkànmọ́ gbọ́ pé alàgbà àtìyàwó ẹ̀ wọ́n ti lọ sí ibi tí ó yẹ kán lọ ni. Ọlọ́run ní jẹ́ ká rí irú ẹ̀. Àmín. Ó dà jẹ́ ká wò báyìí ìdílé ìránṣẹ́ Ọlọ́run tàbí olórí ìjọ àwọn ipa pàtàkì wo ló ń kó lórí ìjọ ẹ jẹ́ ká wò bẹ́ẹ̀ ìdílé ìránṣẹ́ Ọlọ́run tàbí olórí ìjọ àwọn ipa pàtàkì wo ló ń kó lórí ìjọ. Ká bá sọ̀rọ̀ nípa ìdílé olórí ìjọ a sọ̀rọ̀ nípa ẹni tó dúró gẹ́gẹ́ bí àwòrán Kristi Bíbélì sọ fún wa pé Kristi ni orí ìjọ so gẹ́gẹ́ bí ọkọ ṣe jẹ́ orí fún aya tábà tí ọ̀kọ́rọ̀ ilé yé wa dáadáa sà tábà wo ìwé Tímótíù orí 3 ó ní nǹkan tó sọ nípa ìbálòpọ̀ ọkọ àti aya tábà wo ìwé Títù orí 1 orí 2 ó ní nǹkan tó sọ nípa ìbálòpọ̀ ọkọ àti aya so àwọn méjèèjì gbọ́dọ̀ dúró bí agbẹnusọ fún Kristi wọn gbọ́dọ̀ ní àbàwọ́n lára sọ bá wá wo ìwé Tímótíù ẹ̀kíní orí 3 nǹkan pàtàkì kan wà ńbẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ nípa ẹni tó bá fẹ́ jẹ bíṣọ́ọ̀bù ẹni tó bá fẹ́ jẹ díákónì ó sọ àwọn nǹkan tó jẹ́ àmúyẹ tí wọ́n gbọ́dọ̀ ní. Bẹ́ẹ̀ ni ẹni tó bá ti jó lórí ìmù kó jẹ́ ọmọ kékeré gbọ́dọ̀ ní ìwà àgbà kò gbọ́dọ̀ máa ti láti ilé kan bọ́ síbi kejì kò gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń dúró sí tó ń wà pàṣẹ tó ń ṣe ojúṣàájú ìwà rẹ̀ gbọ́dọ̀ jẹ́ ìwà olórí gidi Bíbélì sọ fún wa pé nígbà tí Kristi wà lórí ilẹ̀ ayé a ò dá Kristi mọ̀ yàtọ̀ sáwọn ọmọ ẹ̀yìn rẹ̀ olórí ìjọ gbọ́dọ̀ jẹ́ni tí kì í jẹ gàba ìwé Pétérù kìíní àbí Pétérù kejì ló máa jẹ́ orí 5 ó ní ẹ̀wọ̀n alàgbà bí èmi òun gbà wọ́n nímọ̀ràn ó ní ká má lo agbára lórí ìjọ ṣùgbọ́n a máa fi ìwà wa tún ìjọ Ọlọ́run ṣe so ìdílé alàgbà àtìyàwó àtọmọ àtàlàgbà wọ́n gbọ́dọ̀ ní tó ń pè ní àmúyẹ tí àwọn èèyàn tó wà lẹ́yìn àwọn ìjọ tí wọ́n ń wò tí wọ́n lè wò they must be role model they must be mentor so àwọn nǹkan tó gbọ́dọ̀ jẹ́ nìyẹn ìgbésí ayé wọn gbọ́dọ̀ máa fi Kristi hàn they must act on what they preach. wọ́n gbọ́dọ̀ gbé ayé nǹkan tí wọ́n ń sọ nípa ẹ̀. yes kì í ṣe pé bóyá ọ̀rọ̀ ẹnu mi nìkan ni kẹ́ ẹ wò ẹ má wo ìṣe mi ẹni tó bá ti jẹ́ alàgbà tó ti lè wà níwájú ó máa gbé ìwà àgbà wù agbèwọ̀ so ó gbọ́dọ̀ nípamọ́ra ó gbọ́dọ̀ ní sùúrù kò gbọ́dọ̀ jẹ́ abatẹnijẹ́ wọ́n ní kò gbọ́dọ̀ jẹ́ àmùtí wọ́n sọ débi kò gbọ́dọ̀ jẹ́ aluni so nígbà tí alàgbà bá ń lu ìyàwó ẹ̀ ẹ̀sà kí ni ọmọ ìjọ wá fẹ́ wá ṣe alu ọmọ ìjọ náà. yes àbálàgbà tí a rí níbi tó ti ń mọtí
ọtí àbágbà àmupara. tá a rí ibi tá a ń bá lóòótọ́ àbágbà tá a bá níbi tó yẹ pé òun ló ń dájà sílẹ̀ ẹ̀yin òun ṣàpẹẹrẹ ipa tán kó ni pé wọ́n gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọmọ ìjọ àwọn ọmọlẹ́yìn wọn wọ́n gbọ́dọ̀ máa rìn ní ìlànà tí Kristi fi lélẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ rere ó ní jẹ́ àpẹẹrẹ rere wọ́n gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ rere ntí bẹ́ẹ̀lì sọ fún wa nìyẹn bẹ́ẹ̀ ni ìfà nínú ẹ̀ náà tá a bá worú wo Acts of Apostles chapter 6 nígbà tó ń sọ̀rọ̀ pa àwọn tó lè yàn wọ́n ní ẹ wo àwọn àárín yín àwọn tó ní orúkọ rere tó kún fún ẹ̀mí mímọ́ àwọn ìdílé alàgbà gbọ́dọ̀ jẹ́ àwọn tó kún fún ẹ̀mí mímọ́ tó gbọ́dọ̀ lè sọ̀rọ̀ nípa ohun tí bíbélì jẹ́ ohun tí Kristi kì í kọ́ wa àwọn tá a gbọ́dọ̀ ṣe àti nǹkan tá a gbọ́dọ̀ ṣe ìwà wo la lè wù tí ìdílé wa fi lè dúró ṣùgbọ́n nígbà tí tẹ́yìn ò bá ti ní nǹkan kì í lè fún yàn gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ẹni tí ò bá lẹ́kọ̀ọ́ nípa ìgbéyàwó tí ò ní ìfaradà nípa ìgbéyàwó ẹgbẹ́ máa sọ̀rọ̀ kan gbà kan wá ní ọba bẹ́ẹ̀ lọ́yẹ̀ pé are you married tó bá ní yes wá ní yes you are responsible yes tó lẹ́yìn tó bá ti lè gbéyàwó sílé ìyẹn fi hàn pé ó tọkùnrin ṣe so Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín ojú òní ti wà á. àwọn ọ̀nà wo ni àwọn olórí ìjọ àkókò yìí ti kùnà nínú ọ̀rọ̀ ìdílé wọn àwọn ọ̀nà wo láti sọ pé àwọn olórí ìjọ àkókò yìí o bí nǹkan ṣe rí ń bí o bó ṣe rí ń bí o wọ́n ti kùnà nínú ọ̀rọ̀ ìdílé wọn àwọn ọ̀nà wo la lè gbà sọ bẹ́ẹ̀. ẹ bá sọ̀rọ̀ nípa pé ọ̀nà nípa bí àwọn olórí ìjọ ṣe kùnà ó pín sí méjì a sọ̀rọ̀ nípa discipline àti purpose ìgbéyàwó gangan so ǹjẹ́ àwọn tá à ń sọ yìí ǹjẹ́ wọ́n mọ̀ túmọ̀ èrè ìdí ìgbéyàwó kéèyàn tó lè kùnà ajẹ́ pé kò mọ̀ túmọ̀ tó ń ṣe kí ni purpose gan nígbà wọn sọ nípa ìgbéyàwó purpose tí Ọlọ́run fi ìgbéyàwó kalẹ̀ kì í ṣe pé nípa ọmọ bíbí o companionship kájọ rìn papọ̀ yes nǹkan tí pẹ́ẹ́lí pè ní helpmate ní ìyẹn tí ìgbéyàwó dá lórí ni pé àwọn méjèèjì á kúrò lọ́dọ̀ bàbá wọn kúrò lọ́dọ̀ ìyá wọn wá wá di ẹyọ kan ẹni pé nígbà tí Ọlọ́run dá Ádámù tó yọ Éfà lára ẹ̀ ó mú wá fún wọn ní àwọn méjì wà ní hòhò companionship wọn ní máa fàṣírí kankan pamọ́ fúnra wọn so àwọn nǹkan yẹn ní èyí tó láàsì nínú tá a máa sọ̀rọ̀ nípa èrèdí ìgbéyàwó ọmọ ló láàsì ẹ̀yìn lọ́mọ wà ẹ̀yìn pápátá lọ́mọ wà ẹ̀yìn ni but now ní ìsìn ọ̀pọ̀ àwa tá a ń gbéyàwó ẹwà ọmọ tó fẹ́ bí n tó wà lọ́wọ́ rẹ̀ owó n tó ní dání ohun tó báwọn èèyàn ṣe ń hèlì ẹ̀ báwọn ṣe ń yìn n tá à ń lé kiri nìyẹn a mọ̀ pé tí Ọlọ́run ti torí ẹ̀gbẹ́ kalẹ̀ ni pé àwa méjèèjì ìmọ̀ wa gbọ́dọ̀ ṣọ̀kan n tó bá gbọ́ lẹ́nu ọkọ náà gbọ́dọ̀ gbọ́ lẹ́nu ìyàwó ọ̀rọ̀ wọn ò gbọ́dọ̀ yàtọ̀ there is no room for third party nínú ìgbéyàwó so ipa yẹn ni pé wọ́n mọ tó ń pè ní purpose purpose ni pé èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ mọ ṣé inú Ọlọ́run kọ́kọ́ dùn sí kinní tí mo fẹ́ síbi tí mo fẹ́ yà sí yìí. tàbá tó ń sọ nípa ẹlẹ́ẹ̀kejì ni pé discipline yẹn ti wá ní purpose yẹn tọlọ́run ni purpose yẹn ni èrè tí ìgbéyàwó fi wà discipline yẹn ti wá ní àwa la ní yes purpose yẹn tọlọ́run ni ìdí tọlọ́run fi gbé ìgbéyàwó kalẹ̀ ni pé àkọ́kọ́ companionship helpmate ẹ̀kejì ni pé a kúrò lọ́dọ̀ àwọn òbí wa ni àwa jọ wà papọ̀ then àwa ṣẹ̀ṣẹ̀ pa àfẹ́fẹ́ bímọ ìyẹn ló last àmọ́ kankan ní mutual understanding but àwọn sọ̀rọ̀ nípa discipline ìyẹn fi hàn pé kábà sọ̀rọ̀ nípa discipline yẹn a gbọ́dọ̀ ní mutual respect fún ara wa a gbọ́dọ̀ lè discipline ara wa then a gbọ́dọ̀ sá fún tó ń pè ní àgbèrè àwọn ọ̀nà yẹn gangan ni tó lè ran ìdílé lọ́wọ́ mò ń ṣe ń bí téèyàn ti lè kùnà yes àwọn ibi téèyàn ti lè kùnà àti ibi téèyàn ti lè gbéra sókè nìyẹn so discipline yẹn èèyàn fúnra ara ẹ̀ ó gbọ́dọ̀ lè dira ẹ̀ mú pé kíní mi gbọ́dọ̀ ṣé tí àwọn mi bá gbọ́ ṣé kò ní bínú ṣé tọkọ mi bá rí ṣé ní àdúgbò bẹ́ẹ̀ ni àwọn èèyàn ló wà tí wọ́n bá fẹ́ worú nǹkan táwọn sọ pa discipline yẹn ó wà nínú ìwé Éfésù orí 5 láti verse 21 désàlẹ̀ ló fi sọ̀rọ̀ nípa discipline pé men or man
you love your wife kò sẹ́ni tó lè nífẹ̀ẹ́ ara ẹ̀ tó lè kọwọ́ bọná kó tá a bá ti ń rí ìyàwó wa bí ẹnì kejì wa bí egungun wa ní tìsínú a náà máa lè ní discipline self discipline àyìn lè ṣàìdá sí i tá a bá fẹ́ ṣe gámọ̀ pé mi ò gbọ́dọ̀ ṣe ọmọbìnrin yìí ó wá ní pé obìnrin respect your husband woman you respect your husband so mutual understanding mutual respect ó ní pé discipline tó bá ti wà láàrin wa ọ̀nà yẹn ló máa ń jẹ́ kí ìgbéyàwó lè dàgbà sókè ṣùgbọ́n tí ò bá ti sí láàrin wa bẹ́ẹ̀ ni tí ò sí purpose tí ò dẹ̀ sí discipline ó máa ń mẹ́hẹ̀ kì í jẹ́ kí ìdílé lè dàgbà torí pé ká tó bẹ̀rẹ̀ ìdílé a gbọ́dọ̀ undergo tó ń pè ní ẹ̀kọ́ nípa ìdílé bíbélì dẹ̀ fi yé wa dáadáa ohun tí ìdílé yẹn jẹ́ ọlọ́run ló design ẹ̀ ó design ẹ̀ fúnra ẹni kì í ṣe èèyàn ọlọ́run ló design ẹ̀ ǹjẹ́ bọ́lá ṣe wá design ẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀ la ṣe ń tẹ̀lé ọlọ́run á ràn wá lọ́wọ́. àmì ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún ká má mọ̀ṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan wá sí etí ìgbọ́yín ẹ ṣeun púpọ̀ wípé wà pẹ̀lú wa adúpẹ́. ẹ wá ọlọ́run nígbà tí ẹ lè rí ẹ pè é nígbà tó wà nítòsí wá bá ọlọ́run pàdé ní mountain of perfection lórí òkè àṣepé tó wà ní nọ́mbà 28 ọlọ́run lóhùn street ọlọ́run ṣògo òkè odò ọbàntòkan Abẹ́òkúta Ògùn state bí àwọn ìsìn wá ṣe lọ nìwọ̀nyí gbogbo ọjọ́ monday ní ìpàdé àwọn àfàdúrà jagun bẹ̀rẹ̀ ní dédé agogo 4 sí aago 7 àṣálẹ́ gbogbo ọjọ́ wednesday ní ìpàdé másọkúnmọ́ bẹ̀rẹ̀ ní dédé agogo 9 sí 12 ọ̀sán wá gbàdúrà kí ogun ayé rẹ ṣẹ́ nínú ìṣòro àṣálẹ́ agbára tó máa ń wáyé ní gbogbo ọjọ́ friday bẹ̀rẹ̀ ní dédé agogo 12 òru sí aago 5 ìdájí gbogbo wednesday thursday àti friday kẹta nínú oṣù òun ni òru dídá ògo mi padà eléyìí tó bẹ̀rẹ̀ ní dédé agogo 12 òru sí aago 5 ìdájí èsì ọjọ́ ìsinmi náà ò gbẹ́yìn bẹ̀rẹ̀ ní dédé agogo 9 sí aago 12 ọ̀sán fún àdúrà ìgbaniníyànjú ẹ pè reverend pastor samuel erinkintola bàbá orí òkè àṣepé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07038667463 tàbí 07018605539 jésù ń retí rẹ o jésù lolúwa. Prophetess Adéjọkẹ́ Ọlájùmọ̀kẹ́ tí Ọlọ́run kò ṣe ó ti prophetic prayer ministry tuntun dé. Ìránṣẹ́ Ọlọ́run alààyè ń pe gbogbo ènìyàn síbi àgbàyanu ìsọjí ìta gbangba alágbára ọlọ́jọ́ méje. Iṣẹ́ torí mi ṣe bàbá, aráyé lè mọ̀ pé mo ní ọ. Ọjọ́ Tuesday July 7 títí di Monday July 13 2026 ní ìsọjí ọlọ́jọ́ méje náà yóò wáyé. Ní aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ open field opposite Polaris Bank ìtòrí ewékoro Ogun State. Tí kẹ́ ẹ ti wá bá a dáni wáyé pàdé. Báyìí ni Olúwa ṣe fún mi ní ọjọ́ tó ṣíjú wò mí láti mú ẹ̀gàn mi kúrò lọ́dọ̀ aráyé. Luke 1:25 ní àkòrí. Ọ̀rọ̀ Ọlọ́run tó kún fún àṣẹ àdúrà àgbáyọrí pẹ̀lú ẹ̀rí lẹ́sẹ̀kẹsẹ̀. Orin ẹ̀mí ti fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ látẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run àti olórin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan. Ní Olúwa yóò fi já ìdí ọlọ́jọ́ pípẹ́ rẹ̀. Olùgbàlejò Prophetess Adéjọkẹ́ Ọlájùmọ̀kẹ́ convener Ọlọ́run kò ṣe ó ti prophetic prayer ministry. Máa wà níkàlẹ̀ láti sọ̀rọ̀ àṣẹ ìwòsàn àti ìtúsílẹ̀ fún ayé gbogbo ènìyàn. 08100691936. Ọwọ́ amúnisìn lára rẹ̀ máa gbiná nínú àdúrà. Àfikún ọ̀yá wa o. Àwa ni mọ́lẹ̀ ayé, Kérúbù Séráfù, ìlú tí a tẹ̀ sí o, báwo ni yóò ti ṣe fara sí. adúpẹ́ púpọ̀ tí Ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ láti padà sórí ètò Ohun Àwọn Kérúbù on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídìrí. Ìgbé ayé ìránṣẹ́ Ọlọ́run àti àwọn ìyàwó wọn là ń gbéyẹ̀wò lórí ètò yìí. Wọ́n ní alàgbà àti ìyàwó wọn, wọ́n ní misunderstanding, wọ́n ní gbólóhùn asọ̀ lálẹ́ ọjọ́ sátidé. Ìyàwó gbéra láàárọ̀ ọjọ́ Sunday ó lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀. Nígbà tí ìyàwó máa dé padà ó dé pẹ̀lú àwọn fámìlì ẹ̀ náà bá wọn nínú ìsìn. Wọ́n da ìsìn rú, wọ́n ṣe àwọn ọmọ ìjọ léṣe. Ọ̀rọ̀ yìí là ń gbéyẹ̀wò wípé ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Bàbá wa nínú Olúwa tí wọ́n wà pẹ̀lú wa níbí, wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run láti agbo mímọ́ the Sacred Cherubim and Seraphim Church Mobọ́lọ́run Dúró Parish Òkè Ìgbàlà tó wà ní Aṣẹ́góńgó ní Adígbẹ́ ní Abẹ́òkúta. Most special apostle iṣẹ́ Olúwa Teledalase tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ládùúrà, àwọn ni àlejò wa lórí ètò yìí. Bàbá wa ikú atótónu àtẹ̀kan. ẹ ṣe gan olóòtú. Bàbá wa ẹ jẹ́ kí n kọ́ ẹ jẹ́ mú béèrè yìí wá
fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé sórí ètò yìí fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé sórí ètò àbẹ́yìn náà fẹ́ dá sétò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0802 0812 411 3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè sí bàbá wa wọ́n láwọn ọmọ ìránṣẹ́ Ọlọ́run àwọn náà máa ń ní lọ́wọ́ jù wọ́n láwọn ọmọ alàgbà ló máa ń ní lọ́wọ́ jù bàbá wa kí ló dé tó máa ń sọ gbólóhùn yẹn. Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. ṣe lákọ̀ọ́kọ́ ìdílé alàgbà máa ń jẹ́ center of attraction. Nǹkan tó ń bá ṣe gbogbo yẹn ló gbọ́dọ̀ rí ìyẹn bẹ́ẹ̀ yẹn. ṣe wá ní tó ṣe tó tún wá wà ń bẹ̀ ni pé ní ọ̀pọ̀ ìgbà àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n máa ń focus more lórí spiritual life ju physical life lọ. Wọn kì í rí àyè láti kọ́ àwọn ọmọ nípa morals. láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ ilé. bẹ́ẹ̀ ni kì í sábà sí àyè láti lè kọ́ àwọn ọmọ láti jókòó tì wọ́n láti lè mọ kí ni èrò táwọn ọmọ ẹ̀gán tiẹ̀ ní nínú. ọ̀pọ̀ ẹlòmíín láti one program to another. bọ́n ṣe ń lọ láti bí náà ń bọ́ síbí lọ síbí wọ́n ti gbàgbé pé ilé yẹn gangan ló yẹ kí ẹ̀kọ́ táwọn ń kọ́ níta yẹn ilé yẹ kó ti bẹ̀rẹ̀. Anything tí wọ́n bá ń sọ níta ó gbọ́dọ̀ reflect láti inú ilé wa. Yes. So Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́. Àmín. Tá bá dẹ̀ sọ̀rọ̀ nípa pé ìránṣẹ́ Ọlọ́run ẹni bọ̀ tó bá ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní tòótọ́ tágẹ̀tì ẹ̀ bó ṣe máa ṣubú látọwọ́ Sátánì ni. Yes. tájẹ̀tì ẹ̀ bó ṣe máa ṣubú látọwọ́ Sátánì. Gbogbo ohun tó lè gbé ṣubú ni Sátánì á máa wá. ló máa sáré ẹ̀. Yes. So ọmọ tí a ò kọ́ tá ò jẹ́ kó mọ̀ nípa ohun tá à ń ṣe tí a kàn ń jẹ́ ká mọ̀ pé a kàn ń kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n a kọ́ lẹ́kọ̀ọ́ nípa ìbáṣe pẹ̀lú àwọn èèyàn. Àwọn nǹkan yẹn máa ń tètè jẹ́ kí ó farahàn pé ọmọ yìí ó ṣe báyìí tó bá jẹ́ ọmọ inú ìjọ ni àwọn èèyàn lè má tètè mọ̀ ṣùgbọ́n ọmọ alàgbà wọ́n gbọ́dọ̀ rí ohun tálàgbà ń ṣe yẹn ọmọ ẹ̀ náà gbọ́dọ̀ máa ṣe ara ilé ẹ̀ gbọ́dọ̀ máa ṣe. Ọlọ́run sọ pé òun mọ̀ nǹkan kan nípa Ábúráhámù ìyẹn wà ní Genesis chapter 18 verse 19. ó nítorí mo mọ̀ pé yóò fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀ àti àwọn aráalé rẹ̀ kí sọmọ ẹnìkan o. So anybody tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run gbogbo ohun tó bá ń ṣe la gbọ́dọ̀ mọ lè jẹ́rìí lára àwọn ọmọ wọn. ẹni pé nígbà tí Kọ̀nílíù tó lọ pé Pétérù wá wọ́n ní òun àti gbogbo aráalé rẹ̀ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ló lọ pè tó jókòó wọ́n fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run. So àwọn ọmọ wa ẹlòmíì a máa lọ sí program a máa lọ sí church wọ́n á fọmọ́lẹ̀ sílé. àwọn Yorùbá ló pé kan ní òòṣà tó bá ń ṣe tí wọ́n bá fi ọmọ wọn ló máa ń parun àbí báwọn ṣe pé. So ohun tá a bá ti ń ṣe èṣù á máa gbé ó máa lo àrékérekè tiẹ̀ bọ̀ nígbà tá a bá ti rìn bí Ọlọ́run ṣe ní ká rìn tá à ń kọ́ wọn ní nǹkan tó yẹ ká kọ́ wọn yóò lè ran àwọn ọmọ yẹn lọ́wọ́. láti dá nǹkan tó yẹ kán dà lọ́la. bẹ́ẹ̀ ni lóòótọ́ àrékérekè Sátánì wà irú àwa náà báyìí a ní pàṣẹ pọ̀ orí ọ̀fẹ́ ni pé a máa ń mọ̀ pé nǹkan tá a ṣe yìí ò dáa ó dẹ̀ lè máa ràn wá lọ́wọ́ torí àwọn nǹkan ti jẹ́ ká mọ̀ pé eléyìí kò dáa eléyìí ló dáa. So àwọn ọmọ ìránṣẹ́ Ọlọ́run kò sí àyè lọ́pọ̀ gbà láti lè jókòó tì wọ́n tí ọkọ ò bá sílé ìyàwó tẹ̀ tún lè wà nílé but nígbà míì wà àtàwọn àtìyàwó àtọkọ ni ò ní sí nílé. wọ́n lè fa àwọn mọ́lẹ̀ lé. So irú ẹ̀kọ́ wo làwọn tó wà pẹ̀lú wọn fẹ́ máa kọ́ wọn. So àwọn yẹn ni so a gbọ́dọ̀ mójútó bá a ṣe ń wo spiritual journey la gbọ́dọ̀ máa wo physical journey nípa bí àwọn ọmọ wa ṣe máa dàgbà wọ́n máa ṣe ń dàgbà nínú ìwé ti ara wọ́n máa dàgbà nínú ìwé tẹ̀mí wọ́n máa ṣe ń dàgbà nínú morals wọ́n máa nípa way of life láti please Ọlọ́run Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmì bàbá wa jẹ́ kí n mú ìbéèrè kan wá. Yes sir. mo wà ní chọ́ọ̀chì kan jẹ́ kan wọ́n fẹ́ fi èèyàn kan sípò wọ́n wá ní wọn ò lè fẹ́ ni àwọn ìjọ wa sọ pé wọn ò lè fi sípò nítorí pé kò sí nílé ọkọ nítorí pé divorce ni ó dà ẹni tá à ń sì ń sọ yìí ó kó ipa tó dára púpọ̀ nínú ìjọ ó sì wúlò fún iṣẹ́ ìránṣẹ́ ṣé ká wá máa sọ pé ẹni tí ó ti divorce pẹ̀lú ọkọ ẹ̀ àbẹ́ni tó ti separate pẹ̀lú ọkọ ẹ̀ kí ìjọ ta wọ́n nù pé wọn ò fi ibì kankan wúlò fún iṣẹ́ Olúwa ni kí lẹ rí sọ sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀.
ẹ ṣe olóòtú Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. ṣe rí gẹ́gẹ́ bí nǹkan tí mo kọ́kọ́ sọ ṣáájú, ṣe rí ibi tí ò bá ti sí ẹ̀kọ́ kì í sí ìmọ̀ níbẹ̀. Ibi tí a ò bá ti lè dá wa lẹ́kọ̀ọ́ nípa ohun tí ìgbéyàwó jẹ́ àti àwọn tó lè mú kí ìgbéyàwó ìkọ̀sílẹ̀ wá, tá a bá ti lè jẹ́ kí àwọn èèyàn mọ̀, tá a dẹ̀ fi Bíbélì gbé nídìí, àwọn nǹkan báyìí ló máa ń ṣẹlẹ̀. Bíbélì sọ fún wa, wọ́n lọ bá Jésù, wọ́n ní wọ́n ń dán Jésù wò, wà nínú ìwé Matthew chapter 19. Wọ́n ní wọ́n lọ bá wọn wá ń dán wò pé ìṣóṣẹ̀ tọ́ láti kọ aya wa sílẹ̀ nítorí ọ̀ràn gbogbo. Jésù mọ tó ṣe wọ́n, ó wá ní rárá, ó ní ọkùnrin ò gbọ́dọ̀ kọ aya, ṣùgbọ́n nítorí àgbèrè ló gbọ́dọ̀ fi kọ́. Àwọn wá tún ní bọ̀bọ́ ṣe sọ pé kinní kan, ó ní rárá o, nítorí líle aya àwọn bàbá yín ni bó ṣe fi òfin yẹn lélẹ̀, ṣùgbọ́n nígbà tó Ọlọ́run máa dá wọn, ó dá wọn ní akọ àti abo. Ṣé wọ́n ti bá sọ̀rọ̀ nípa ìkọ̀sílẹ̀ tàbí àwọn tó divorce, bẹ́ẹ̀ ṣe ká máa lò wọ́n fún iṣẹ́ Olúwa nínú church pé wọ́n ò dé ibẹ̀ ni mò ń bọ̀. Ní ọ̀pọ̀ gbà ẹni tá à ń sọ yìí, ẹ bá sọ pé ǹjẹ́ ipasẹ̀ rẹ̀, ẹni tá à ń sọ pé àfẹ́ fi ṣòye yìí, ṣé ipasẹ̀ rẹ̀ ló fi kúrò nílé ọkọ tàbí tó fi fìyàwó sílẹ̀ ni? Ṣó ṣàgbèrè? Ṣé tí ò bá ṣàgbèrè, ṣé domestic violence wà nínú ẹ̀? Ṣùgbọ́n torí pé ọ̀pọ̀ gbà a bá sọ̀rọ̀ nípa àgbèrè, a kì í sábà mẹ́nu bà domestic violence. Nígbà tó pé tí àwọn bá jí láàárọ̀ báyìí, a gbé ọkọ yẹn ṣépè látàárọ̀ dalẹ́. Ọkọ fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́, ìyàwó gangan ló jẹ́ stumbling block pé iṣẹ́ ìránṣẹ́ kò ní bọ́ ṣàṣeyọrí. àbí ọkọ náà tó kíyàwó mọ́lẹ̀ látàárọ̀. Yes. So ìyẹn la kọ́kọ́ gbọ́dọ̀ wò. Tó bá jẹ́ pé àwọn tá à ń sọ yìí domestic violence ló mú wọn kó nílé ọkọ, kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ tá a bá fi wọ́n sípò, because a mọ̀ pé kì í ṣèfẹ́ ẹnu wọn ni wọ́n fi kúrò. because tá a bá ń sọ pé kó mọ̀ kúrò, nígbà tó bá wá padà bóyá ọkùnrin ògbéńjọ́ kan tó bá nara ẹnìkan bá na ẹnìkan pa, ó lè mú kórúkọ Ọlọ́run dì sọ̀rọ̀ òdì sí. ṣẹ́rí tí ò bá ti sí, tó bá ti lè jẹ́ pé nípa àgbèrè, nípa ìnítẹríba, nípa domestic violence, because tó bá ń kọ́ sí pé à ń lura wa, à ń ṣe náà ni pé aya ò bọ̀wọ̀ fọ́kọ, ọkọ ò bọ̀wọ̀ fáyà, because Bíbélì sọ fún wa pé ẹ̀yin méjèèjì ẹ tẹríba fúnra yín. Bíbélì sọ bẹ́ẹ̀. Bọ̀ níbi kan tún wà nínú Bíbélì ó ní pé ó yẹ ká mọ̀ pé ohun aláìlágbára ni wọ́n. Téèyàn ò bá ti lè tí ò bá ti lè endure marriage yẹn, tó dẹ̀ pé n tó wà ń bẹ̀ ó ní ṣe pẹ̀lú pé tí a bá ṣọ́ra ó lè mú ikú dání. Wọ́n á kọ́kọ́ fi lo àwọn alàgbà yẹn. Àwọn alàgbà tó fẹ́ fi wọ́n joyè náà máa mọrú nǹkan tó gbé wọn kúrò nílé ọkọ tàbí lọ́dọ̀ aya. Ṣùgbọ́n ẹni tí ò ní excuse, tó yẹ pé àwa fúnra wa mọ̀ pé òun gangan ní èké, níbi wọ́rọ́kọ́ tí ń dáná rú, irú àwọn yẹn ò yẹ lóyè. Kò sí irú bó ṣe wù kó dáa tó, irú wọn ò yẹ lóyè. Tó yẹ pé kò lè sọ pé ìdí báyìí ló ń ṣe kúrò lọ́dọ̀ ọkọ tàbí ìdí báyìí ni òun ṣe kó fi ìyàwó sílẹ̀. Àwọn yẹn ni ò yẹ. Ṣùgbọ́n tó bá yẹ pé àwa fúnra wa gan rí, tàbí n táwa àwọn oníkíní kan pàrọ̀ ojú ni, nígbà tó kò pa mọ́ra, nǹkan báyìí ní lágbájá ń ṣe. Jẹ́nsà ní ọ̀pọ̀ gbà àdúrà a máa ń bìlífù pé tá a bá ti márì, bóyá ọkọ mi jẹ́ni tó máa ń lùyàn, tàbí ó jẹ́ni tó máa ń cheat, tàbí àwọ obìnrin tí mo fẹ́ fẹ́ yìí ó ti ń ṣèjẹkúṣe, but tí n bá fẹ́ mo ní assurance pé marriage máa change. Irọ́ ni. Irọ́ ni. àbó níbẹ̀ sí ọkùnrin kan tọ́jọ́ ń dọ̀rẹ́. Irọ́ ló wà ń bẹ̀. N tó ṣe pàtàkì ni pé tá a bá jọ rìn nínú ẹ̀kọ́ Kristi, a máa mọ ohun tó lè gbé wa ṣubú, tá a gbọ́dọ̀ sá fún. Ẹni tí wọ́n ń kọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ tó ń pa fóònù, tó ń tẹ fóònù, ta ló ń pè é yẹn tó ní kò sẹ́ni kankan, tàbí tó ń pe ọkọ ẹ mú fóònù yín wà tó ní fóònù mi ò ṣe máa fọwọ́ kàn. Àwọn ibi tí ìgbéyàwó ti máa ń dàrú nìyẹn. So tó bá ti lè jẹ́ pé nínú àwọn nǹkan tó wà nínú Bíbélì pé ó lè mú wọn fi ìgbéyàwó yẹn sílẹ̀ ló bá ṣẹlẹ̀ sí wọn, wọ́n yẹ lẹ́ni tá a lè fún lóye. Bọ̀ tó bá ti lè jẹ́ pé nítorí àgbèrè tàbí nítorí páwa gẹ́gẹ́ di pé ẹni yìí gan ló dalé ọkọ yẹn rú. àbóhùn gangan ìyàwó ọkọ gan ló dalé rú. Bẹ́ẹ̀ ni wọ́n yẹ ọkọ gan ní igi wọ́rọ́kọ́. wọ́n ní àmúyẹ kankan láti lè ní ojúṣe. In fact àwọn ibì kan wà ní àwọn ìjọ kan wà tí tó bá gbé ọkọ ti níyàwó, tó bá ní ìyàwó míì, kò sípò tó lè wà nínú ìjọ, wọn máa yọ kúrò ńbẹ̀. Kò dẹ̀ tó bẹ́ẹ̀ kó má wá sínú ìjọ. Ìṣe yẹn wà nínú ìjọ wa lónìí. Àwọn ìjọ tó ń ṣe é sì wà dì sí i.
ṣó wà láàrin àwa kìrìsìtẹ́nì mọ́ lónìí. bẹ́ẹ̀ ni ṣó wọ́pọ̀. yes torí wọ́n ní pé téèyàn bá ṣẹ̀yàn o wọ́n ní kọ́kọ́ ṣe báyìí mo tọ̀ àwọn alàgbà lọ mo wá dúró níwájú ọjọ́ ọlọ́run ṣéjọ́ ọlọ́run tí ò tẹ̀ sí bẹ̀rù mọ́ gangan. Ó dà. ọlọ́run á ràn wá lọ́wọ́. 08124113677 fún ẹ̀yin tẹ́ fẹ́ dá sí ètò tó ń lọ lọ́wọ́ láàbẹ̀ yìí náà fẹ́ pè wọlé 08124113677 08124113677 tàbí 0707-316-0403 0707-316-0403 ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ ọlọ́run òun ni à ń gbéyẹ̀wò lórí ètò Ohun Àwọn Kérúbù on FM lónìí kọ́lọ́run kó túbọ̀ ràn wá lọ́wọ́. Bàbá wa ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá. Kí ni àwọn nǹkan tó yẹ kí àwọn olórí ìjọ máa kíyèsí ní irú àkókò báyìí nípa ọ̀rọ̀ ìdílé wọn àti ìjọ? Hello, ta ló wà ń bẹ̀? Hello? Hello. Ẹ káàsán sà. Ẹ káàsán. Yes sà, ẹ kú àtàárọ̀ sà. Ẹ káàsán. Yes sà, ẹ káàsán sà. Kí lórúkọ yín àti ibi lẹ ti ń pè wá? Orí ètò. Láti Òṣogbo ni o. Ẹ káàbọ̀ sórí ètò láti Òṣogbo, bàbá wa. Láti Òṣogbo. À ń gbọ́ yín bàbá wa, à ń gbọ́ yín. Kí lórúkọ yín àti kí lórúkọ yín? Orúkọ mi ni Apostle Adéṣakin Olúfẹ́mi. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa, alàgbà Adéṣakin. Ìṣègùn mo kí bàbá wa kẹgbẹ́ wa tó ní ètò lénìí. Inú mi sì dùn gan. Yes sà. Ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè ni. Ẹ béèrè ní kíákíá. Ẹ jọ̀ọ́ kí ló máa ń fà á tí ìgbéyàwó fi máa ń dàrú ní òde òní ju ìgbà àtijọ́ lọ? Kí ló fà á tí ìgbéyàwó fi máa ń dàrú lóde òní ju ìgbà àtijọ́ lọ? Ó dà. Bàbá wa ọ̀rọ̀ rí o. Ó yá. Lákọ̀ọ́kọ́ ẹ ṣé gan sà. God bless you sà láti ìlú Òṣogbo. Ó dà. Ẹ ṣé àwọn mẹ́ńtọ̀ mi nìyẹn. Ẹ ṣé gan sà. Ṣé rí gẹ́gẹ́ bí nǹkan tí mo ti sọ tẹ́lẹ̀ sà, ohun tó ń fà á tí ó fi ń dàrú ni pé a ti kọ ìpinnu Ọlọ́run fún ìgbéyàwó yẹn àti pátì àti kọ́ọ́lẹ̀ ìfẹ́ ti ara wa làwa ń là ṣe. ń tẹ̀lé. Purpose tá a sọ lẹ́ẹ̀kan sà ni pé helpmate companionship láti sá fún àgbèrè dẹ́yìn tó wá láti ní tọmọ bíbí but ní ìsìn ẹ rí i pé èyí tó pọ̀ jù nípa kankira wa mọ́lẹ̀ tó bá ti èyí tó pọ̀ jù ń ta ń sìn ni pé kankira wa mọ́lẹ̀ kò sí pé àdẹ́nbímọ. jẹ̀sà then ní agbọ́dọ̀ wo kí ni irú ìdílé yẹn ẹlòmíràn sọ pé nínú ìjọ Kérúbù Sẹ́ráfù ọ̀ kí n sọ pé àwọn ìjọ kan tẹ́lẹ̀ mi bá ti lo lóyún báyìí the next thing pé wọ́n ní mẹ́sàgì pé kò gbọ́dọ̀ ṣẹ́yún o kí ló lóyún yẹn gangan fún in the first place ṣó tí lẹ́kọ̀ọ́ nípa oyún ṣó tí lẹ́kọ̀ọ́ gangan nípa ìdílé. àbí bọ́ọ̀ṣẹ̀ ṣe ń tọ́ ọmọ gan. yes ibi tó ń lọ gangan ká máa sọ nǹkan tó wá ní bébì ń tọ́ bébì so ṣó tí lẹ́kọ̀ọ́ so lọ́pọ̀ ibi tó wà ń tàn sí ni pé kò sí ẹ̀kọ́ mọ́ nípa ìgbéyàwó ìfẹ́ inú wa nìkan ni ló kù sí i bọ̀ tó bá pa lè tẹ̀lé tí ìlànà nǹkan tí Ọlọ́run gbé kalẹ̀ gan nípa ìgbéyàwó ò ní máa túká. pé ìwọ nífẹ̀ẹ́. yes ìwọ bọ̀wọ̀. bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ rí pé gbà yẹn mo rántí nígbà tí à ń dàgbà tí ìyá mi bá fẹ́ gbé oúnjẹ fún bàbá mi wọ́n lè má sí nínú sitting room wọ́n máa kúnlẹ̀ gbé oúnjẹ síbẹ̀. àwọn ọmọ sí yóò lè kúnlẹ̀ o. yes but ọmọ sí náà a sì rá àwọn ìdílé kan sì ń dúró tó ń bọ̀wọ̀ fún adé orí wọn kò lè ṣe kíjà má ṣẹlẹ̀ sà but tí a bá mọ tí ìdílé túmọ̀ sí ó máa ràn wá lọ́wọ́ àìsí ẹ̀kọ́ mọ́ nípa ohun tí ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ nípa ìgbéyàwó òun ló ń da ìgbéyàwó rú lóde òní. ló ń da ìgbéyàwó rú bẹ́ẹ̀ ni lóde òní. àmọ́ pa purpose àdẹ̀mọ́ pa discipline. kò sí purpose yes àti discipline. bẹ́ẹ̀ ni méjèèjì ó ti sọnù. kọlọ́run kó ràn wá lọ́wọ́. jẹ́ ká sáré dókè lọ́hùn-ún tá bá tutù padà wọlé a ó ṣojú òpó sílẹ̀ gbogbo àtàbá fẹ́ pè wọlé a ó tẹ̀síwájú ní ìpè wa à ń padà bọ̀ ẹ̀ṣẹ̀ púpọ̀ ń pè wá pẹ̀lú wa. Ọlọ́run
ọlọ́run nígbà tí ẹ lè rí ẹ pè é nígbà tó wà nítòsí wá bá ọlọ́run pàdé ní mountain of perfection lórí òkè àṣepé tó wà ní nọ́mbà 28 ọlọ́run lóhùn street ọlọ́run ṣògo òkè odò ọbántoko abẹ́òkúta Ògùn state bí àwọn ìsìn wá ṣe lọ nìwọ̀nyí gbogbo ọjọ́ monday ní ìpàdé àwọn àfàdúrà jagun bẹ̀rẹ̀ ní dédé agogo 4 sí aago 7 àṣálẹ́ gbogbo ọjọ́ wednesday ní ìpàdé másọkúnmọ́ bẹ̀rẹ̀ ní dédé agogo 9 sí 12 ọ̀sán wá gbàdúrà kí ogun ayé rẹ ṣẹ́ nínú ìṣòro àṣálẹ́ agbára tó máa ń wáyé ní gbogbo ọjọ́ friday bẹ̀rẹ̀ ní dédé agogo 12 òru sí aago 5 ìdájí gbogbo wednesday thursday àti friday kẹta nínú oṣù òun ni òru dídá ògo mi padà eléyìí tó bẹ̀rẹ̀ ní dédé agogo 12 òru sí aago 5 ìdájí èsì ọjọ́ ìsinmi náà ò gbẹ́yìn bẹ̀rẹ̀ ní dédé agogo 9 sí aago 12 ọ̀sán fún àdúrà ìgbaniníyànjú ẹ pè reverend pastor samuel erinkintola bàbá orí òkè àṣepé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07038667463 tàbí 07018605539 jésù ń retí rẹ o jésù lolúwa. prophetess adéjọkẹ́ ọlájùmọ̀kẹ́ tí ọlọ́run kò ṣe ó ti prophetic prayer ministry tuntun dé ìránṣẹ́ ọlọ́run alààyè ń pe gbogbo ènìyàn síbi àgbàyanu ìsọjí ìta gbangba alágbára ọlọ́jọ́ méje. ọjọ́ tuesday july 7 títí di monday july 13 2026 ní ìsọjí ọlọ́jọ́ méje náà yóò wáyé ní aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ open field opposite polaris bank ìtorí ewékoro Ògùn state tí kẹ́ ẹ ti wá bá a dáni wáyé pàdé. báyìí ni olúwa ṣe fún mi ní ọjọ́ tó ṣíjú wò mí láti mú ẹ̀gàn mi kúrò lọ́dọ̀ aráyé luke 125 ní àkòrí ọ̀rọ̀ ọlọ́run tó kún fún àṣẹ àdúrà àgbáyọrí pẹ̀lú ẹ̀rí lẹ́sẹ̀kẹsẹ̀. orin ẹ̀mí ti fawọ́ ọlọ́run sọ̀kalẹ̀ látẹnu àwọn ìránṣẹ́ ọlọ́run àti olórin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan ni olúwa yóò fi já ìdí ọlọ́jọ́ pípẹ́ rẹ̀. olùgbàlejò prophetess adéjọkẹ́ ọlájùmọ̀kẹ́ convener ọlọ́run kò ṣe ó ti prophetic prayer ministry máa wà níkàlẹ̀ láti sọ̀rọ̀ àṣẹ ìwòsàn àti ìtúsílẹ̀ fún ayé gbogbo ènìyàn. 08100661936 ọwọ́ amúnisìn lára rẹ máa gbiná nínú àdúrà àfikún ọyá wa o. Olúwa ò máa jẹ́ ayé lórí o. Bí o ti lò ní Olúwa. Olúwa ò máa jẹ́ ayé lórí. Bí ó ti lò ní Olúwa. Ayana máa sí àmàlà. Má jẹ́ káyé lò mí o. Bí ó bẹ́ẹ̀ ni bí olúwa ti ń lò mí tó ń lò ọ́ káyé èṣù ẹ̀ṣẹ̀ ọ̀tá kó má lò mí kó má lò ìwọ náà lórúkọ jésù. ètò Ohun Awon Kerubu on fm náà ló ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì sweet 107.1 fm ní òkè tèmídúró nílùú abẹ́òkúta. ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ ọlọ́run ìdílé alàgbà ìyàwó alàgbà àwọn ọmọ alàgbà àti ìjọ ọlọ́run àwọn ìhà tá à ń kọ láyé òde òní nígbà tí ìyàwó alàgbà pẹ̀lú alàgbà tán ní misunderstanding lálẹ́ tán ní gbólóhùn àsọ̀ lálẹ́ sátidé tó dàrọ̀ sunday tí ìyàwó gba ọ̀dọ̀ àwọn fámìlì tiẹ̀ lọ tó lọ káwọn fámìlì ẹ̀ wá láàárọ̀ sunday wọ́n ń ṣèsìn lọ́wọ́ wọ́n da ìsìn rú wọ́n ṣe àwọn ọmọ ọ̀jọ́ léṣe àwọn ọmọ ọ̀jọ́ kankan tẹ̀ ṣe wà lọ́sítù gan báyìí àwọn àwọn wò wípé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ní nǹkan tí ìjọ ọlọ́run tó ń dà lónìí níbo ni nǹkan ti wọ́ wá kí làwọn nǹkan tó yẹ ká kíyèsí òun ni àwọn nǹkan tí à ń gbé yẹ̀wò lórí ètò ìbábá wa nínú olúwa tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ ọlọ́run láti agbómímọ́ Sacred CNS Church mobọ́lọ́run dúró parish òkè ìgbàlà tó wà ní aṣẹ́góńgó ní adígbẹ́ ní abẹ́òkúta àwọn ní àlejò wa most special apostle Iseoluwa Teledalase tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ládùúrà àwọn ní àjọ wà nínú ilé pẹ̀lú wa bàbá wa ẹ kú atótónu àtẹ̀kan. ẹ kú iṣẹ́ olúwa lóòtọ́. ẹ sọ kankan lẹ́ẹ̀kan ẹni tí ìjọba confam pé nǹkan báyìí ló gbẹ́ni báyìí kò lè ọkọ àbẹ́ nǹkan báyìí ló jẹ́ kẹ́ni báyìí àwọn àtẹni báyìí separate a lè gbà tá a bá wa confam ẹ̀ ńkọ́ tá a dẹ̀ mọ̀ wípé ẹni yìí ó wúlò fún iṣẹ́ olúwa ó wúlò dáadáa fún iṣẹ́ olúwa ó sì ní ìtara sí iṣẹ́ olúwa ṣé kí ìjọ sọ pé nítorí pé ó ti separate àbí nítorí pé ó ti divorce pẹ̀lú ọkọ ẹ̀ a lè lò ó ṣé ká condemn ẹ̀ ni kí ni kíjọ ṣe. ṣe rí ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. ó máa wù mí alẹ́ máa gbàdúrà máa bẹ ọlọ́run kí ọlọ́run jọ kó jẹ́ kí gbogbo ìjọ máa gbé ètò kalẹ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó ẹni tí ò bá ti ní nǹkan bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kò lè fún yàn àwọn ìjọ tí wọn bá wádìí láti mọ irú tó gbẹ́ni yẹn kúrò tẹ bá wo àwọn náà dáadáa wọn yàtọ̀ sáwọn tí wọ́n sọ yẹn náà bẹ́ẹ̀ ni ṣẹ́dá tó bá ti lámúyẹ tó bá rìn dáadáa àwọn tó ń kó sòdí wọ́n á bẹ̀rù rẹ̀
wọ́n á ní dádì ò gbọ́dọ̀ gbọ́ mọ́mí ò gbọ́dọ̀ gbọ́ so ẹni tó wá ń sọ pé bóyá ó ti separate tàbí ó kúrò nílé ọkọ ó ti kọ ọkọ ìjọ ní ẹ̀tọ́ láti wádìí àbí tó kọ ìyàwó náà àbí tó kọ ìyàwó tó ló ń jẹ́ bóyá òun ni olórí òun ni bóyá òun ló jẹ́ bíi Sunday school hello ẹ káàsán mà. ẹ káàsán sá. yes ma ẹ káàbọ̀ sórí ètò mà. bẹ́sà kí àwọn bàbá wa yẹn lágbára náà ìdílé aláyọ̀sẹ̀ wọn náà ní dàrú. àmì kí lórúkọ àti ibi tẹ́ ti ń pè wá. mọ́yà ṣá látàwọn olùmọ̀wé. kí lẹ pé orúkọ yín yẹn mà. mọ́yà ṣá. mọ́ra ṣá láti housing olórí. mọ́yà ṣá látàwọn olùmọ̀wé. ó dẹ ẹ káàbọ̀ sórí ètò màmá wa. mo dúpẹ́ fún bàbá wa yẹn torí pé nínú àwọn ọ̀rọ̀ kan tó ń sọ bó ṣe ń sọ ni wọ́n ń là nípa pé ìjẹ́ àwọn èèyàn ìyàwó ọlọ́run pé ṣé wọ́n bẹ̀rù àwọn ọkọ wọn láyé òde òní torí pé tábà ń bí pé wọn ò bẹ̀rù ó máa jẹ́ pé wọ́n mú ìwúrí bá àwọn tó yẹ pé wọ́n ní ìbẹ̀rù yẹn torí pé àwọn kọ̀ọ̀kan náà ṣe wà kò sí bójú ọ̀run ṣe lè dúdú tó funfun díẹ̀ bí a sì máa wà nìyẹn. Tẹ́wárí pàtàkì nǹkan tí bàbá náà sọ ni pé torí tómi bá ti kùn jọ kàdán gbà mí òun náà ni pé tó bá yẹ pọ̀ ọkọ ìyàwó ló ní ìmọ̀ dáadáa ìgbéyàwó tó kó bó ṣe tírèènì láti ìdílé ẹ̀ tó wá bá ọkọ tí ò ní mọ̀ yẹn pàdé omi ti pọ̀ jọ kà lọ ni o. because ìmọ̀ tóun bá mọ̀ yẹn tó bá fẹ́ fi lé ọkọ á máa ṣe priority pé òun ni ọkọ kò lè pàṣẹ léun lórí á dẹ̀ máa jẹ́ ẹ̀dùn ọkọ̀ fún ìyàwó. tó o pábá ń bàdé tó dẹ̀ wájú náà ni pé torí a ti gbọ́ rí pé torí toothpaste lásán ìyàwó wá láti ìdílé alákọ̀wé ọkọ wá láti ìdílé pé tẹ́bá bùgàrí ẹ̀ lè fi measurement ṣẹkọ̀ bú ni tẹ́bá ń tẹ nǹkan tẹ́bá ń bu nǹkan kò sí measurement but ìyàwó gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó fi kọ́ yàwó ó wá láti ìdílé bẹ́ẹ̀ yẹn. ìyàwó ọkọ akọ̀ mú toothpaste akọ̀ tẹ́ pò ìyàwó á máa sọ pé bẹ́ẹ̀ kọ́ lè kẹ́ ẹ̀tẹ́ báyìí wọ́n lè yan òdì yẹn lórí ọ̀tà fún bíi àìmọye oṣù tó sọ pé wọ́n jọ wá sí church àwọn ọmọ ọ̀jọ̀ gan ni wọ́n tún ń dá sí ẹ̀yin wo irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó yẹn pé ohun nǹkan kékeré gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ kálukú nídìí èyí ṣe léyìí tó wá ṣe pàtàkì jù ní bàbá wa ti mẹ́nu lé náà ni pé ẹ jẹ́ kí ó include ẹ̀ ni pé kì í ṣe ìlànà kìrìsìtẹ́nì nìkan ìlànà gbogbo ìjọ ni tó ní tó kéré jù bóyá oṣù mẹ́fà ẹni tó bá máa jẹ́ ìyàwó àti tó bá máa ní ọkọ kó lọ sí ìdánilẹ́kọ̀ọ́ kí wọ́n gbé ibi ìdánilẹ́kọ̀ọ́ sílẹ̀ kí wọ́n jọ lọ torí pé ẹ̀tọ́ ni ẹ̀kọ́ tẹjọ kọ́ nídìílé yín tí ìdánilẹ́kọ̀ọ́ yẹn bá wá fún wọn ní àìmọye kọ́kọ́ máa lọ bí ẹni lọ sí skul fún bí oṣù mẹ́fà ìyípadà lóòótọ́ wọn lè kọ́ ẹ̀kọ́ tán ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ tó jẹ́ ilé ẹ̀kọ́ ni ẹ̀ títí dọ́jọ́ kú ni so nídìí èyí ìyàtọ̀ á máa wà nínú ìgbéyàwó yẹn ọkọ mọ̀ pé kódà tó bá rẹ̀ ìyàwó òun lè bọ́ sí kíṣìn láti rọ̀ lọ́wọ́ kò ní ṣe pé dandan ló jẹ́ pé ìyàwó torí pé ìyàwó a wà fúnra wa láti rọra wa lọ́wọ́ ni kò ní ṣe pé dandan ni pé ìwọ ló máa ṣe lé ìyàwó náà mọ̀ pé ó dá sí ìdílé láti ràn ọ́ nípa financially ìyàwó náà lè lọ́tọ̀ kò ń ṣe pé dandan kó bọ̀ bọ̀ ọkọ lọ́rùn tó nídìí èyí kọ́lọ́run bá wa tún ìgbéyàwó wa ṣe a nídìí ẹ̀kọ́ sí torí pé mo jẹ́ tíṣà àbí mo jẹ́ pásítọ̀ kò ní ìpéyàn lè control ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ tó ọlọ́run á bá wa ṣe ẹ̀ṣẹ̀ gbọ̀nsá. àmì ẹ ṣé púpọ̀ màmá wa adúpẹ́ ẹ ṣé púpọ̀ màmá wa ẹ̀yin sọ̀rọ̀ lọ́lẹ́ẹ̀kan ẹni mo ní téèyàn bá wá lè confam wípé nǹkan báyìí ló gbẹ́ni ìkúnlé ọkọ àbẹ́ nǹkan báyìí ló jẹ́ kẹ́ni níyàwó ṣé kíjọ wa kọ̀ǹdẹ́mù wọn wípé dá ẹ máa lọ ẹ má bá wa ṣiṣẹ́ olúwa yìí iṣẹ́ olúwa yìí kò ń ṣe fún irú yín àfẹ́ àwọn tí ilé wọn tò àfẹ́ àwọn tí ilé wọn ò dàrú ṣé bó ọ̀nà tó yẹ kí ìjọ gbégbà nìyẹn. ẹ ṣe olóòtú mo ti sọ ṣáájú náà sà á jẹ́ pé ìjọ yẹn náà àwọn iná ò ní rú wọn ní ìmọ̀ nípa ohun tí ìdílé jẹ́ dẹ̀ṣẹ̀ wá rí ní tó tún kó bá wa sà ní pé ní ọ̀pọ̀ àpọ̀ ilé tó ń dàrú a máa ń fẹ́ ṣe nǹkan tí àwọn bàbá wa ṣe láyé àtijọ́ a lè ṣe àwọn nǹkan táwọn ìyá wa ṣe láyé àtijọ́ mo sọ̀rọ̀ wọn tó o gbọ́dọ̀ n bá sọ̀rọ̀ o gbọ́dọ̀ sọ̀rọ̀ ìyẹn ń ṣe kò kí ràn ìdílé lọ́wọ́ so àwọn ìwà kan wà tí ó wà láyé àtijọ́ tí kò ṣe lò mọ́ nísìn kò ṣe lò mọ́ nísìn so tí o bá wá ti ṣe lò mọ́ yẹn a gbọ́dọ̀ padà kí ni ẹ̀kọ́ yẹn gangan so nínú ìjọ tó bá ti jẹ́ pé ẹnìkan ó kọ́kọ́ sílẹ̀ o tàbí òun àtọkọ́ yapa àkọ́kọ́ gbọ́dọ̀ wádìí àfi ká wádìí bọ́ títí àwọn tó bá ti di pé wọn ò wádìí tó ń kọ̀ǹdẹ́mù ẹni yẹn wọ́n ra ìgbà padà fúnrú ẹni bẹ́ẹ̀. tàbá wá wádìí tá a wá rí pé ẹni yẹn ló jẹ̀bi kí lẹ ṣe ká sọ pé kó má ṣiṣẹ́ olúwa. kò ní ẹ̀tọ́ ohun tí ìjọ tó bá yẹ pé òótọ́ ìjọ yẹn mọ tí wọ́n ń ṣe wọ́n ní ètò wọ́n gbọ́dọ̀ wọ́n á mẹ́ńtọ̀ ẹni yẹn bí èso tá a bá rẹ́ni tó ṣubú ká gbé ẹni náà dìde wọ́n ní kọ̀ǹdẹ́mù ẹ̀ wọ́n á correct ẹ̀ ó ti yé yín
wọ́n á jẹ́ kó mọ̀ pé kíní yìí ó ṣe kò dáa o àwa ní kọ̀ndẹ́mẹ̀ wọ́n á wá pè é jókòó báyìí ló ṣe yẹ kó o ṣe níwọ̀n ìgbà tó dẹ̀ fi máa undergo training tá a fi máa wo ìwà rẹ oṣù kan ni o oṣù mẹ́fà ni ọdún kan ni o ní ẹ̀tọ́ láti ṣe nǹkan kan níjọ o dẹ̀ gbọ́dọ̀ má wá ojúṣe tó bá dẹ̀ ń yẹ kó o máa ṣe bóyá ń gbálẹ̀ àbí nǹkan kan ni ó gbọ́dọ̀ máa ṣe. Ọlọ́run á ràn wá lọ́wọ́. ẹ jẹ́ ká wò báyìí mo fẹ́ mú ìbéèrè kan wá tó lágbára díẹ̀ kọ́lọ́run kó túbọ̀ ràn wá lọ́wọ́. tẹ́ bá wá sọ pé irú ẹni báyìí tí ẹ̀sìn káfíńsì mentorship tírú ẹni yìí tó wá jẹ́ pé kò ń ṣe inú ìjọ wa ló ti ṣègbéyàwó tó wá láti ta tó darapọ̀ mọ́ ìjọ wa tí ó dẹ̀ jẹ́ pé single mother ni àbí single father kì í ṣe ìjọ máa sọ wípé a gbọ́dọ̀ tọ́nà wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní àbí tó bá jẹ́ pé àti ẹ̀tí wa confirm okay àwa rí pẹ́ nìyí ó dà pọ̀ wẹ́lẹ̀ bí wà òun fúnra rẹ̀ òtún wà fẹ́ dúró fún mentorship ṣàlàǹfààní láti sọ pé kó máa lọ. ẹ ṣe Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. nínú 2 Timothy kọ́ nìyẹn ni Paul ń sọ wọn kan fún Timothy ó ní Dema ó fẹ́ ayé ìsinsìnyí ó ti kúrò lọ́dọ̀ mi ṣe rí àwọn kan wà tí ó yẹ pé ọkàn wọn ti wà lọ́wọ́ àṣàkóso Sátánì àdúrà la gbọ́dọ̀ máa fi ràn wọ́n lọ́wọ́ Jésù sọ fún wa ó ní ayọ̀ ń bẹ o lórí ẹlẹ́ṣẹ̀ kan ó ní olùṣọ́ àgùntàn ó fi 100 ó dín ẹyọ kan àgùntàn sílẹ̀ ó wá ń wá ẹyọ kan kiri even kó mọ́ gba ohun tá a fẹ́ kó mọ́ gbà láti fẹ́ correct ara ẹ̀ a gbọ́dọ̀ fi ọkàn rẹ̀ sí ọwọ́ Ọlọ́run ó ní ọkàn ọba àti ìjòyè ó wà ní ọwọ́ Ọlọ́run tí ò bá wá yí padà náà a máa fàdúrà fún rẹ̀ ló máa kúrò torí pé a ní òfin àti ìlànà tí ìjọ ń tẹ̀lé ṣùgbọ́n pàtó dẹ̀ ti di pé ìjọ gan ò ní òfin àti ìlànà mọ́ olúkúlùkù ń ṣe bó ṣe ó máa di búlẹ̀búlẹ̀. bàbá wa a tún pè nítorí ètò yìí nígbà míì ẹ gbàdúrà fún alẹ́ ètò àti gbọ̀kàn tó ń gbé ẹ nílé. Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. Ọlọ́run kó gbàdúrà fún wa. àmín. Ọlọ́run kó gbàdúrà fún gbogbo wa o ìdílé wa ò ní dàrú. àmín. tá a bá rí gbogbo ọkàn látọ̀dọ̀ ọkọ ni tàbí látọ̀dọ̀ ìyàwó tàbí látọ̀dọ̀ ìdílé tí wọ́n ń ṣòjòjò lọ́wọ́lọ́wọ́ tí àìbalẹ̀ ọkàn wà nínú ìdílé náà Ọlọ́run kó tún un ṣe. àmín. Ọlọ́run kó tún un ṣe. àmín. Ọlọ́run kó tún ìdílé náà ṣe. àmín. Ọlọ́run ló ní ìdílé o kó máa ṣàkóso ìdílé náà. àmín. gbogbo ọkàn tó ti wà nínú ìgbèkùn Sátánì Ọlọ́run kó dá wọn padà. àmín. ojú òní tiwa. àmín. àwùjọ jìrì olólùgbò ni ìdílé wa ò ní bàjẹ́. àmín. ìdílé wa ò ní dàrú. àmín. ayọ̀ Kristi tó fún wa. àmín. mo fi ilé iṣẹ́ ilé Ọlọ́run lọ́kọ́lọ́n kó gbàdúrà fún àmín. yín o. iná ò ní wọ bí. àmín. olè ò ní wọ bí. àmín. ìbànújẹ́ ò ní jẹ́ tiyín. àmín. ayọ̀ Kristi tó fún gbogbo wa o. àmín. Jésù Olúwa wa. àmín. àmín. àmín lórúkọ Jésù. Prophetess Adéjọkẹ́ Ọlájùmọ̀kẹ́ tí Ọlọ́run kò ṣe ó ti prophetic prayer ministry tuntun dé. Ìránṣẹ́ Ọlọ́run alààyè ń pe gbogbo ènìyàn síbi àgbàyanu ìsọjí ìta gbangba alágbára ọlọ́jọ́ méje. Ọjọ́ Tuesday July 7 títí di Monday July 13 2026 ní ìsọjí ọlọ́jọ́ méje náà yóò wáyé. Ní aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ open field opposite Polaris Bank Ìtòrí Ewékorò Ogun State. Ní kí ẹ ti wá bá adániwáyé pàdé. Báyìí ni Olúwa ṣe fún mi ní ọjọ́ tó ṣíjú wò mí láti mú ẹ̀gàn mi kúrò lọ́dọ̀ aráyé. Luke 1:25 ní àkòrí. Ọ̀rọ̀ Ọlọ́run tó kún fún àṣẹ, àdúrà àgbáyọrí pẹ̀lú ẹ̀rí lẹ́sẹ̀kẹsẹ̀. Orin ẹ̀mí ti fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ látẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run àti olórin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan. Ní Olúwa yóò fi já ìdí ọlọ́jọ́ pípẹ́ rẹ̀. Olùgbàlejò Prophetess Adéjọkẹ́ Ọlájùmọ̀kẹ́ convener Ọlọ́run kò ṣe ó ti prophetic prayer ministry. Máa wà níkàlẹ̀ láti sọ̀rọ̀ àṣẹ ìwòsàn àti ìtúsílẹ̀ fún ayé gbogbo ènìyàn. 08100691936. Ọwọ́ amúnisìn lára rẹ̀ máa gbiná nínú àdúrà. Àfikún ọ̀yá wa o. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa lórí ètò tòní àti àánú tá a rí gbà láti wá sórí ètò Ohun Awon Kerubu on FM. adúpẹ́ púpọ̀ lọ bàbá wa nínú Olúwa most special apostle iṣẹ́ Olúwa Teledalase bàbá ládùúrà sáà pé ń tẹ̀sí darapọ̀ mọ́ wa alẹ́ òun pé tá a bá tún pè nígbà mìíràn ó láǹfààní láti darapọ̀ mọ́ wa. tí Ọlọ́run bá fẹ́. nọ́mbà wo ni àwọn èèyàn lè pè é sí tó bá lóhùn kan tàbí òmíràn láti bá yín sọ nọ́mbà wo ni àwọn èèyàn lè pè é sí mo wá káwọ́ yá. 080 33 700 452. ẹ bá mi pè ní orin díẹ̀ díẹ̀ kí n lè rí kọ́lẹ̀ ó yá. 080 33 700 452.
452. 452. ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí, ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí. 0 ẹ̀jọ 0 ẹ̀ta ẹ̀ta 7 0 0 ẹ̀rin àrún 2. ó dà ẹ̀ṣẹ̀ púpọ̀ ń pẹ́ wá pẹ̀lú wa dúpẹ́ púpọ̀ lọ bàbá wa nínú Olúwa tí wọ́n darapọ̀ mọ́ wa lónìí, inú wa dùn, ayọ̀ wa kún lórúkọ Jésù. Olúwa yóò túbọ̀ máa bomirin yín. Màmá wa nínú Olúwa Apostolic Mother Ọlájùmọ̀kẹ́ Tẹ́lẹ̀dálàṣẹ, ìyàwó wọn jọ wà ń bí ni. Màmá wa Apostolic Mother Ọlájùmọ̀kẹ́ Tẹ́lẹ̀dálàṣẹ, àwọn náà gbogbo àjọ wà níbí. Ọlábùsí ó wà níbí, tàjọ wà níbí báyìí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Yáṣẹ́wù City Folk òun ló ń gbé lọ sókè tó ń gbé lọ sílẹ̀. Òun là ń sọ pé nínú ìjọ Ọlọ́run kí gbogbo wa kálẹ̀ mí ìkíyèsára, iṣẹ́ Olúwa kò ní dàrú mọ́ wa lọ́wọ́, àní rí wàhálà, àní rí dààmú. Àlàáfíà Ọlọ́run ọ̀gá àgọ́ yóò jùmọ̀ wá pẹ̀lú gbogbo wa. Fún ẹ̀yin tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti gbé mi atọ́kùn ètò Ohun Àwọn Kerubu on FM, so ẹ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 081 655 372 83 081 655 372 83 081 655 37283 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè mí sí. kọ́ọ̀ náà nìyẹn àti WhatsApp nígbàkigbà tí wàá ló ń kọ tàbí òun mìíràn láti bá mi sọ. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Ayọ̀ la fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo. Ká wà ní àlàáfíà lórúkọ Jésù. Má gbé kúrò, má yí kúrò, Sweet FM yìí dùn mọ́ mi. Má gbé kúrò, má yí kúrò, Sweet FM yìí dùn mọ́ mi.